ẹ̀yin èèyàn mi ṣe rí ibi tí ọ̀rọ̀ Mohbad máa já sí kò tí ì yé wa báyìí. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ fídíò yìí. Orin tí bàbá Mohbad kọ, ta ni orin náà, ta ni ó ń bá wí. Mo ò ní so much ṣó ti yé wa. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ìtumọ̀ orin yẹn tí àwọn èèyàn padà ń túmọ̀ ìtumọ̀ orin tí bàbá Mohbad kọ yẹn. In fact ó ṣe kí ni ìtumọ̀ ẹ̀ ṣe kí ni ó ní agbára gidi gan ni. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Ọlọ́run aṣàánú àṣà ẹ̀wò dáàdì ẹ ṣáà ẹ̀ka máa kọ́kọ́ tèmi mọ̀ pé Mr. Yomi ni ká máa ràn lọ́wọ́ ká máa fàdúrà tì. Now because I had it on. Ṣé Yomi wá justice àbí ó wá justice? To me what I'm saying àtikọ́ tí Yomi ṣe nǹkan tí Yomi ṣe ló ń tú àṣírí gbogbo àwọn pípọ̀ yìí. Yomi wá justice. Now Yomi wá justice. Bíkọ́ bóyá orí mi ò pé kí n tó lè support Yomi ni mo ṣe tún ń béèrè lọ́wọ́ àwọn èèyàn. Nǹkan tó bá tiẹ̀ wọ́n ni kó sọ, nǹkan tó bá wọ́n ni kó sọ. Ìgbà tí Yomi ò tí jáde àmọ́ bí gbogbo wọn ṣe ń ṣe. And now this girl she hide herself inside for more than how many months. Ìgbà tí Yomi jáde kọ́ ló ṣe bẹ̀rẹ̀ sí jáde ló ṣe bẹ̀rẹ̀ sí grant interview. Odò jẹ́ ìgbà prayer. Ẹ káàárọ̀. Yes sir, ẹ kú iṣẹ́ sir. Àwa ni. Yes sir, Ọlọ́run ní fi ibi ṣó yín lágbára Ọlọ́run. Gbogbo akitiyan yín lórí justice for Mohbad. Ọlọ́run á san yín lẹ́san rere. Àmín. Mr. Lọ́ba nítorí pé ẹ̀ tó bàbá Fẹ́mi, ẹ̀ tó mi bí lọ́mọ. Ẹ̀ ń ṣe orin, ẹ̀ bọ́ sí ẹ̀ ń ṣe orin yẹn ní pẹ́yìn lórin lẹ́nu. Nígbà tí wọ́n ń búlé ọmọ yín kiri, tán ń na ọmọ yín kiri, ẹ lè bọ́ sí studio ńgbà yẹn kẹ́ ẹ ṣe orin jáde. Káàtì wá sọ pé òkè ọmọ yín ní kíkẹ́ má pariwo síta. Ẹ lè ṣe orin síta ńgbà yẹn kẹ́ ẹ pín orin yẹn káàkiri kí ogun èèyàn kan gbọ́ orin. Ẹ̀yin bọ́sítà ẹ̀ ń ṣe orin fún wọn kú láti aláìmoore ẹ̀dá ni yín. Ìwà yín ṣẹ̀ṣẹ̀ wá yọ síta wípé aláìmoore ẹ̀dá. Rísìn tí gbogbo àwọn ẹbí yín tán ṣe àbádàn yín tán ṣe dá sọ́rọ̀ yín tí wọ́n ṣe support yín fún justice láti rí justice fọmọ yín òun dá ṣẹ̀ṣẹ̀ wá rí gèrègbè yìí. Ẹ̀yin aláìmoore ẹ̀dá ẹ̀ moore bàbá Mr. Lọ́ba ẹ̀ mọ oore rárá. Uncle láti Ọlọ́run á san yín lẹ́san rere o lágbára Ọlọ́run gbogbo akitiyan yín lórí justice for Mohbad Ọlọ́run á san fún yín lọ́pọ̀ lọ́nà lọ́pọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ẹ̀yin ti pè mí gan bí ìbáyé dìbò ní kọ́ rẹ́rìn bí ìbáyé náà lọ. Bá dẹ̀ lórí yẹn mú dẹ̀ ó dẹ̀ ń pa mí lẹ́rìn. Ẹ wo ṣe máa play fún wa ká gbọ́ díẹ̀. Máa play Royal. Alájà bóyá alájì Alájì owó ní kókó. Alájì ẹkúṣẹ́ ẹ̀rázà. Tẹ́kìn sọmọ ìyá mi wá fà. Bọ́lá láti ṣe rí tẹ́nibọ́dì máa ń sọ pé Yomi ń wá justice. Justice tí Yomi ń wá ó yàtọ̀ sí justice tí bàbá ń wá o. Justice tí bàbá ń wá ẹni justice tó yẹ pé ní Wùmí nìkan ló máa jẹ̀yà ikú tó pa Mohbad. Justice tí Yomi ń wá táwa sì tẹ̀lé ẹni justice tó yẹ pé ní ẹbí Mohbad ní ara Mohbad ní bó ṣe wò ó close mọ́ Mohbad tó anybody tó bá mọ̀ ń pa kú Mohbad kó jẹ̀yà ẹ̀. So anything tó bá ti lè lélẹ̀ anybody yàtọ̀ sí Wùmí bàbá ò fẹ́ justice lórí ẹ̀. Àwọn àgbàlagbà wọ́n ní oore pẹ́ aṣèré gbàgbé. Ìgbà tí Mohbad ṣẹ̀ṣẹ̀ kú ẹ lọ wo àwọn interview tó ń ṣe fún bàbá. Ẹ lọ wo bàbá ṣe ń wọlẹ̀ tó ń wò kíókíó bẹ́ni tí ò lè jẹran tí ò lè jẹ ẹ̀kọ́ kan tán. Bàbá yẹn ti wá dẹni tó ń sọ̀pà kọ́ sókè lónìí tó ń sọ̀pà kọ́ sókè tán sẹ́yìn tó di pé ní kò rẹ́ni kankan tó di ẹni pé nìkan kò jọ́ lójúmọ́. Adúró oore tí ọmọ Nàìjíríà ṣe fún nílé lẹ́yìn odi. Ṣé rí ńgbà mi wà tó yẹ pé ní tí ẹ̀dá ò bá lówó lọ́wọ́ a gbọ́dọ̀ dọ́lọ́run lẹ́bi pé Ọlọ́run kí ló dé tó fún lágbájá lówó
torí Ọlọ́run ló mọ ẹni kálukú ló mọ inú ẹ̀ ló mọ wà tó wà lọ́wọ́ ẹ̀ ẹni tẹ́yìn wò pé ó tọ́ sí owó yẹn ẹni rẹ ni ó jẹ́ pé ó likely kó jẹ́ pé tó bá fi lè lówó tọ́lọ́ bá fún lówó owó ẹ̀ yóò máa fi pọ̀ ọmọ làkejì lára ni èló nínú tí ń jẹ́ owó àbí tí ń jẹ́ ọlá èló náà ti fi tọ́ bàbá Mohbad lẹ́nu wò tó ti sọ̀pàkọ́ sẹ́yìn tó náà ti dẹni tó ń fi kú ọmọ wá frame aláìmoore ẹ̀dá ẹ̀hún pílásọ́ọ̀mù láti sinẹ́ tó ń gba ewédú lónìí ṣé béwédú yẹn ni láti gbàgbàgbà títí tó fi dá àìmọye millions sínú GoFundMe látòrí pílásọ́ọ̀mù yẹn tó fi ń gbé ewédú yìí ni láti gbàgbàgbà tó fi dá millions sórí Access Bank ìgbà yẹn ríbi polongo pé ewédú ni lọ́n fún láti o àmọ́ wá di lónìí táwọn public yarí pé ní gbogbo owó táwọn dá fún yín kò sí kankan tẹ́ fi ṣe àwọn òríṣẹ́ kankan àwọn ò dáwó mọ́ ìyẹn ló wá ń bí yín nú bàbá ò lè ever support Yomi àwa náà dẹ̀ bẹ̀ bàbá kó support Yomi gan ò wá support bàbá because fún bàbá láti support Yomi ìnira gan ló tún máa jẹ́ fún Yomi fúnra rẹ̀ ìfàsẹ́yìn ló máa jẹ́ fún Yomi so kí bàbá máa lọ tiwọn àti bàbá àtàwọn tó tẹ̀lé wọn ẹ jẹ́ ká máa wá irú justice náà bá wá ká máa wá lọ sáyé tiwọn àwa gbàgbọ́ nú Ọlọ́run a dẹ̀ gbàgbọ́ nú gbèsè tí Yomi ń gbé torí tí Mohbad bá jẹ́ ọmọ òrukàn tí ò ní bàbá tí ò ní ìyá tí kú ìyá wa pa bó ṣe pa yìí a ní right gẹ́gẹ́ bí ọmọ ìlú wa láti jà fún ìjà yẹn la wá fẹ́ jà lónìí nígbà táwọn àwọn ẹbí Mohbad ti dóńdó yìí pé ní ẹbí òṣì làwọn àwa náà sọ Mohbad dọmọ òrukàn tán pa nípakúpa tá a fẹ́ wá justice lé lórí. All right. Anybody tó bá ń sọ pé ní ẹbí Mohbad tí bàbá Mohbad wá yọwọ́ nu justice kò sí justice mọ́ irọ́ ni o ẹni yẹn ń parọ́ tán rẹ̀ ni àìjáde ni bó ṣe pé ìlú èbó ló wà ìlú èbó rẹ̀ kó wà nínú oko ó bẹ́tà jù ìlú èbó ẹ lọ. Thank you everyone bọ́dá àti ẹkúṣẹ́ ọ̀nà fún wa ṣe justice for Mohbad. Ìjẹ́ ti gbọ́. Ìjẹ́ ti gbọ́ ni. Ẹ má bá mi bẹ̀bẹ̀ ẹ bá mi bá láṣẹ jù kò jẹ́ lójú ṣe lé ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o. Introduction. This is Mohbad. Sọ díẹ̀ nínú ẹ̀ kó gbẹ́nu dání. Èmi àbọ̀rọ̀ ní fọ́mọ́dù àdìgbò. Ẹni ọmọ yìí. Sọ díẹ̀ nínú ẹ̀ kó gbẹ́nu dání. Sọ díẹ̀ nínú ẹ̀ kó shut up ẹnu ẹ̀. Sọ díẹ̀ nínú ẹ̀ kó gbẹ́nu dání. Ní ìdájúdájú pé ẹ̀yin olómẹ̀dì ẹ̀tọ́ ìyá ẹ̀ o. Ìjẹ̀ṣà tó kọ̀ tó lóhùn ó jẹ̀kọ́ yọ. Ẹ bá mi wí fún. Bébí bá ti dé kò sẹ́ni tó máa kọ́. Ó ṣe kábà ló ní ilé olórí lọ́yà. Láì sàdánà àbàsíkú náà bá yánà. Ẹgbẹ́ orí ọmọdé wọ́n sì wá forí balẹ̀ ó di dandan. Wọ́n sì máa forí balẹ̀ fọ́ba àwọn ọba. Ọ̀rọ̀ mi dorí ó dorí bàbá onípátá pupa lálẹ́ orí afẹ́fẹ́ àtẹni tó gbàgé ewédú. Ẹni gbé kó lajà òjàlè àwọn oní explanation. Ẹni tẹ́wọ́ gbèkú bàbá oníkébìrì. Ni mo fi sọ pé ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ má bá mi bẹ̀bẹ̀ o, bẹ̀bẹ̀ o, bẹ̀bẹ̀ o. Ẹ má bá mi bá láṣẹ ìkọ̀jẹ̀ lójú ṣe lé ayé mi. Ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má bá mi bẹ̀bẹ̀ ẹ bá mi bá láṣẹ jù kò jẹ́ lójú ṣe lé ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o. Ẹ má bá mi bẹ̀ wọ́n. Ẹ má bá mi bẹ̀bẹ̀, bẹ̀bẹ̀, bẹ̀bẹ̀. Ẹ má bá mi bá láṣẹ kò jẹ́ lójú ṣe lé ayé mi. Ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má bá mi bẹ̀bẹ̀
láṣejù kò jẹ́ rojú ṣe lé ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o. alábẹ́bẹ̀ báyìí. ẹ bàbá mi bàbá jẹjọ. ha bàbá yìí ti ya wèrè bàbá yìí ti padà ya wèrè ẹ̀ ní bínú ìkọ́ni máa ń tẹ́lẹ̀ ní ẹ máa gbà tó. ẹ káàsán. rí ibi ilẹ̀ fúnra ẹ ti ní problem pẹ̀lú bàbá kíkẹ́ láti ẹjọ́ tí mìtàmù ìwá tí ẹ ti gbé wọn wá pé kí mìtàmù ìwá kan wá kí wọ́n wá ṣe wọ́n á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ accountability lọ́dẹ̀ náà wọ́n wà níṣẹ́ àwọn fẹ́ clock in láti ìgbà yẹn kan ọ̀dẹ̀ clock out off ìdí àtìgbà tó ń ṣe lọ ṣe dàbàrú accountability wọ́n ṣe àtìgbà yẹn lọ sí ní problem pẹ̀lú wọn èyí nìyẹn bá tí wọ́n ti pé lórí platform ní again náà wọ́n ti mú bùrẹ́sì náà jáde pé bùrẹ́sì gbowó lọ́wọ́ ps tán ní káwọn gbowó business táwọn jọ ń ṣe ìyẹn business kan ọ̀ṣẹ́ tẹ́lẹ̀ kí Mohbad tó kú tó ọ̀hún ló ń ṣe business bẹ́ẹ̀. ṣé rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n tó bá tara ṣe ẹ̀kọ́ tó bá bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ tó bá tù wọ̀ nìkan kò dé lára rẹ̀ pa. ṣé rí anybody ní láti treat ní bàbá àgbàlagbà ni wọ́n àmọ́ mímọ̀ pé ká tó lóṣù kan oṣù méjì àwọn tó ń tì wọ́n ibi tó bá tì wọ́n dé wọ́n á bára wọn bẹ̀. ìdáhùn náà tí ní fíìmù bí sinọ́dún kọrin congrats ọlọ́wọ́n á máa bùkún wọn èèyàn ṣáà máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣe lọ tó bá yẹ pé àbúrò rẹ̀ ṣì bá ẹgbẹ́ ìlú ọlọ́wọ́n á san ilẹ̀ sàn ẹ̀kú ètò. ẹ ṣe gan. Fọlákẹ́. bàbá ti change plug wọn. hello hello ẹ káàsán. ẹ káàsán sà bọ́dà láti ẹ kú iṣẹ́ ẹ̀yin ni èmi fẹ́ bá sọ̀rọ̀ mo láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣe show yín. My own advice to you is that from what everybody have said láti ìgbà tí mo ti join show yín ó ní wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa yín ni kí ẹ máa ṣe ẹ má wo nǹkan tí bàbá ń ṣe kò sí bẹ́ẹ̀ yóò ṣe ní wò ìgbà tẹ́ play orin yẹn ń sìn ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mi ì tí ì gbọ́ tẹ́lẹ̀ wò bẹ́ẹ̀ play ẹ̀ ń sìn ni mo ṣe gbọ́ wọ́n dẹ̀ ní tí òwe bá jòwe ẹni téèyàn ò bá lè dáhùn ẹrù ìjà ló ń bá ní ẹ má bá wọn jà àwọn náà mọ̀ àwọn tí àwọn ń bá wí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún yín ni pé gbọ́dá láti ẹ ra lé ságbójú ẹ fi wọ́n sílẹ̀ nítorí pé Ọlọ́run wà lókè ó dẹ̀ mọ̀ bó ṣe ń pín oore tí ẹnikẹ́ni bá ṣe so ẹ jọ gbọ́dá láti ẹ má don't take it to heart don't take it to heart it's very painful it's this. mi ò tiẹ̀ ríro lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fọ́ fọ́nì sí mi ni ó kàn ń rẹ́rìn ni ó wà ó sì fọ́nì sí mi. but then ẹ fi wọ́n sílẹ̀ then bàbá mo mọ̀ pé one time ó possible kí bàbá wo show yín bàbá everybody loves you they are supporting you because of your son kò yẹ kí tó bá tiẹ̀ ní nǹkan tí bọ̀dà láti ṣe fún yín àbí anybody tó ṣe fún yín ó yẹ kí ẹ pè wọ́n ní pé téèyàn bá tiẹ̀ tí èèyàn tẹ́ bá ti jọ ní relationship tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ṣe wà yìí téèyàn kan bá ti ṣoore ọjọ́ kan fún mi rí I think the best thing is for you to have a round table with these people he has your personal number ẹ jókòó ẹ jọ sọ nǹkan yìí mi ò láìkẹ́ ibo ni mo ti gbàṣẹ yín ibo lẹ ti gbàṣẹ ra yín torí àlè rìn kórí má mì bí gbogbo wa ṣe wà yìí everybody ló ní fault tiẹ̀ in one way or the other ẹlòmíì lè ti because it's a live show when you are doing a live show bí nǹkan bá ṣe ń wá síyàn lọ́kàn gbà mí lèèyàn ṣe máa sọ èèyàn lè wá lọ tún show yẹn wò kó o pé àwọn nǹkan yìí tí mo ti sọ nígbà máa sọ bẹ́ẹ̀ o kẹ́ ẹ gbọ́ advice táwọn bóyá àwọn tí wọ́n calling tí wọ́n sọ tẹ́ máa wò pé òótọ́ dẹ̀ lẹ́nu yìí sọ òótọ́ dẹ̀ lẹ́nu yìí sọ kò wá ń ṣe pé bóyá èèyàn máa lo kinní yẹn against another person it is not good enough for baba to have done that baba ẹ má bínú o mo mọ̀ pé máa gbọ́ bàbá àgbàlagbà ní but then ẹ má bínú I'm not coming for you and I'm not coming for everybody I'm just this is my first time of even coming on any platform to see anything everywhere tó bá ti ń sọ̀rọ̀ justice for Mohbad I'm always a silent person I just listen and I get out but from this music that baba did today òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ and I want to use this medium I know every other platform is still going to watch your platform everybody can you just please let this slide if you see let us just face this justice let us just face it ẹ ṣe justice ẹ má bá
káwọn yé máa bára wọn jà. And I remembered one time somebody said that bàbá nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn tí wọ́n bá yín ṣe justice for Mohbad yìí ó yẹ kí wọ́n mediate ni. If he had done that then I think we would not be here by now. Bàbá please mediate láàrin gbogbo wọn yìí. Maybe there are so many routes to a destination. Ẹlòmíì lè gba left wọlé, kẹlòmíì gba right wọlé, kẹlòmíì gba wájú wọlé. All the center of it all is justice for Mohbad. And as for Mr. Yomi, I believe he's playing his own role like fact over sentiment. He's facing the facts. The fact still remains that Adura was there. He knows everything that happened in Mohbad's house. So he's only facing the fact. There are so many routes. So the fact that Mr. Yomi is facing fact over sentiment does not mean he's anti-justice. Me, I'm a very objective person. If mi lè sọ pé torí pé mo wá sórí show yín sí mo rí pé ẹ sọ tí n bá rí nǹkan kan tí mo fi pè kò dẹ̀ yẹ kó rí báyìí o, I face the facts. I'm very very objective over sentiment ni. So my own take now is that everybody should please ẹ lọ mú ní sùúrù. Bọ́dà láti mo mọ̀ pé ẹ bínú sí wọn bàbá kò dẹ̀ yẹ kẹ́yìn náà máa bínú sí àwọn tó bá ń bá yín ṣe justice. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, you can call everybody together. And I want Baba to do this even before kó tó di wípé everything tí wọ́n máa bá ṣe bóyá wọ́n máa lọ sí court kó tó di pé wọ́n máa sin Mohbad. Please bring all these people together, bring them together back. I hate seeing people lọ sórí bí wọ́n bú èlé wọ́n ṣe lè no, it is uncalled for as human being. Bible gan sọ ní bínú má ṣe ṣẹ̀ má dẹ̀ jẹ́ kí òun kò wọ̀ bá ìbínú rẹ̀. Èèyàn lè bínú ṣùgbọ́n ẹ jẹ́ kó tán síbẹ̀. Báwo la ṣe máa wà tá a máa gbé èèyàn kan ọmọlàkejì wa sínú nǹkan tó bá ṣe ẹ sọ ẹ yanjú ẹ síbẹ̀. Ọkùnrin bàbá ọkùnrin ní Mr. Lati ọkùnrin ní ẹ pé wọ́n ẹ sọ̀rọ̀ bí man to man. Ẹ má jẹ́ kí ohun kó wọ̀ bá ìbínú yín tàbí pé gbéyà ẹgbẹ́yàn kan sọ́kàn àbí èèyàn kan gbéyàn kan sọ́kàn. Settle it amicably and let's move forward. People are all over looking for justice for your son. Please, I'm only here to mediate. This is my everybody, and I pray the Lord will help everybody in Jesus' name. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn ẹ jẹ́ kó wá padà. Ṣé kọ́lọ́n dẹ̀ if there is any shaft tó bá ní àwọn èpò nínú àlìkámà kọ́lọ́n ó yọ wọ́n kúrò ń bẹ̀. Bá a ṣe àwọn àtọ́nú máa ń jà náà ṣé àwọn máa torí a máa lọ gé kúrò nínú ibẹ̀ ni a máa sọ̀rọ̀ tó máa bíra wa nínú ibẹ̀. Ẹ jẹ́ kí a parí ẹ̀ síbẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. All right, ṣe gan. Adéọlá. Yeah, Bùrọ̀dá Láti. Ẹ ṣe gan Bùrọ̀dá Láti. Ẹ kú iṣẹ́ gan. Ọlọ́run nípa lẹ́yìn yín. Ọgbọ́n àti òye tí ẹ fi ń to platform yìí Ọlọ́run túbọ̀ máa fún yín. Ṣé rí àwọn kankan tí èmi rí nípa ọ̀rọ̀ ni pé tí wọ́n bá ń tìyàn kí ẹ má tira ẹ̀. Ṣé rí ilé ayé tá a wà yìí tẹ́ bá wo ẹnìkan tí wọ́n ń bínú yìí Yomi kan tí wọ́n ń bínú yìí Yomi ló jẹ́ kí èmi ó tiẹ̀ tún máa padà sórí TikTok láti máa wo ohun tó ń ṣẹlẹ̀. Nígbà tí Yomi dé bó jẹ́ pé à ń fún Yomi lówó àwa wúlílì fún lówó nínà nígbà tí èsì pé túláàsì ni tí wọ́n bá jáde lónìí tí wọ́n bá fẹ́ náwó síbi tó dáa tá a rí pé yes ẹ fẹ́ náwó síbi tó dáa báyìí ẹ dẹ̀ ṣàlàyé ẹ̀ tó bá wù wá àá fún. Ṣé ẹ ṣiṣẹ́ sí anybody lọ́wọ́ ni ẹ ṣiṣẹ́ sí anybody lọ́wọ́ náà but nǹkan kan tó mọ̀ ń bí wọn nínú ni pé ṣe bá ti gbọ́ pé wọ́n ń dáwó fún Yomi tí wọ́n ti gbọ́ pé wọ́n dáwó fún Yomi inú máa bí wọn ni níjọ́ tí a bá gbọ́ pé Yomi fẹ́ ṣe kí báyìí wọ́n fẹ́ fún ló báyìí ẹ máa bínú yẹ kó lè bí nínú náà. Yomi ń wá justice adẹ̀rí Mr. Lati mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ẹ má bínú ẹni bá dẹ̀ mọ bó ti fẹ́ rí Yomi ẹ sọ fún Yomi kó má fèsì sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ n sọ kíni kan fún yín ẹ mọ tí wọ́n fi mú alágbára you may dey do right thing kó máa ṣe dáadáa wọ́n á wá sọ̀rọ̀ bínú sí i a wá fi bínú ní tí ò yẹ kó ṣe á ṣe ó lè ti bẹ̀ ṣubú
wọ́n fẹ́ kí Yomi ṣubú ni ẹ sọ fún kí wọ́n gé etí ẹ lọ tó ń lọ tá à ń tẹ̀lé yẹn because ó ti promise wa ní a lot of things àwa náà dẹ̀ ní pé yes a wà lẹ́yìn ẹ à ń support yẹ ẹ̀yin náà ń support yẹ gbogbo anybody ń support yẹ tó bá yá tí o bá fún wa ní tá a bèèrè lọ́wọ́ ọmọ amọ̀ ń sìn àbù kó má sọ pé bàbá ló sọ̀rọ̀ kan báyìí bàbá ló ṣe báyìí kó ti bàbá ti sẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń ti bàbá bí tí wọ́n bá ti bàbá dé bàbá àti wọn náà wá jọ máa fojú ara wọn rí bàbá tó yẹ kí gbogbo yẹn máa bọ̀wọ̀ fún kán máa respect wá di ti gbogbo anybody wọ́n sọ̀rọ̀ sí anyhow tí wọ́n máa ń bú bàbá yẹn gbà kan inú wọn bí mi ní I feel so bad ọmọ bàbá yẹn kú náà kí wọ́n tiẹ̀ máa bú bàbá kí wọ́n pè é ní anything tí ó yẹ kí bàbá tiẹ̀ fèsì ní síbò lọ́mọ ẹ kú dẹ̀ wọ́n sọ kíní kan bọ̀dá láti wọ́n ní ìwákùwà láṣọ nǹkan ẹni tí nǹkan ẹ sọnù nìkan ló free ọ̀wá tí a bá wà nǹkan lọ báyìí níbi tí inú bàbá tẹ̀ ti ń bí èmi ni pé tá a bá wà nǹkan á lọ pé ẹni yóò sí bẹ́ẹ̀ akọ́kọ́ máa debunk kí ló ń bàbá á jókòó sórí TikTok a máa listen sí gbogbo nǹkan tí ó yẹ kó listen sí I don't think ó necessary bàbá wà nípò pé tí a bá sọ lọ tí a bá sọ bọ̀ eléyìí tó bá bú kó sọ pé thank you eléyìí tí yóò bá bú kó sọ pé thank you kó dọ́gbọ́n máa jẹ mọ̀ lẹ́yìn lọ́bọ̀ ṣe ń jẹ́ ìlọ yìí ọ̀ ń jẹ mọ̀ lá ọ̀ ń jẹ gbogbo bó jẹ gbogbo everything ọ̀ ti tún dá wọn tí wọ́n ṣe kiri nù àwọn là ń dáwọ̀ yìí náà we are the one contributing this money bí ọ̀rọ̀ àwọn kan ẹ ti gbé ọmọ yẹn ti lọ sí àwa public lánàá gbé jáde pàfẹ́ justice why are you angry why are you ọmọ wa ni ọmọ yìí wo ọmọ tẹ́ ti sí lágbára lọ́wọ́ la dẹ̀ máa rí ìdájọ́ but mr laki mo fọlọ́m̀bẹ ẹ máa ń sẹ́rí gbogbo alágbára wọ́n máa ń sọ̀rọ̀ bínú sí alágbára ni sájẹ́dì ni kẹ́niyẹn fi wó kẹ́ni wá dìde lónìí níta ẹgbọ́ yìí kẹ́ ẹ máa sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ ẹ máa sọ kíní àwọn èèyàn kan náà wọ́n gbé àbáyé náà ti wá ń ṣe báyìí respect yẹn ti ń dínkù nìyẹn bó bẹ́ẹ̀ sọ́ra balance tẹ́ fi rẹ́rìn yẹn ẹ máa fi rẹ́rìn ẹni tí wọ́n dẹ̀ mọ Yomi kó bá Yomi sọ̀rọ̀ kí Yomi tiẹ̀ má bínú bí tí ó ń lọ ní kó máa lọ tó bá lórí platform nígbà míì tí máa bínú ara máa ń ta mi ni wọ́n á sì nǹkan bínú sí òun náà máa bínú á máa inú máa bí mi kí n ṣe rí kí n rẹ́ni bí fa ọ̀gbẹ́ni dákẹ́ náà ò nídìí ẹ̀ because we are doing the right thing ọlọ́run á tì í náà ìbẹ̀rẹ̀ láti ẹ ṣe gan. ẹ ṣe sà ẹ ṣe sà love Abike love me more. Love me more. Love me more. Good afternoon, brother T. Good afternoon, everybody, panelists, commenters, and those by the window. Well, it is, I'll call it a Bloody Wednesday because when I heard this music on Shine platform, when Nelly Molly played it, I was really, really, really upset. Not upset with Baba, but upset that the so-called critical nuisance has brought this man for bully, has exposed him. Don't insult them, please. Don't insult them. Has exposed him for wolf, lions to bite, instead of protecting this man. But that is not the cocoa of the matter. Me, I will beg you, Bralati, and Mr. Yomi, please remain focused. I beg of you, remain focused. We are all behind you and Mr. Yomi, because come to think of it, going to 2 years, Baba that was saying that somebody took his son from him, he cannot talk with his son. This man went. That is where you had an opportunity to grab your son back. You don't even need to say anything. It doesn't even need for you to support him. Just turn a blind eye and let him do what he's doing. Wunmi, the Black Widow, was able to come out and start narrating whatever she wants to say. Everybody saw it. She was arrested. Warrant. Her lawyer said it on AIT that Wunmi had a warrant to arrest. Demola was in the house, was arrested. Even if Yomi stops there, he's done something that nobody, internet, a lot of us, somebody on ground, we are criticizing, we are condemning. Please, turn deaf ear.
because it's pure distraction. For me, this has boosted my strength that justice, as I'm talking to you, my heart bleeds that even Mohbad in life, he was killed. In death, and what the same people, they are still killing him in death. Oh, football in me. Why? Kilo share to share. From friends, family, acquaintances. Please, this has given me a more will. He will get justice by his grace. And we are solidly behind Yomi, except if he says he doesn't do any, which I know he will not. Please, let's support him. Because at the end of the day, who are we looking for justice for? It's for Mohbad. It's not for his father. It's not for you. It's not for me. It's Mohbad. Imole. Light. And that light we will get. Light we will get. All this that is happening is a learning process for each and every one of us. Imole will have justice, and behind Yomi will stand, and we support you. Owoye Amada is my choice. I'll put my money where I want to put my mouth. We all donated to GoFundMe, Wema Bank, Access Bank. It's our choice. My choice to come out and support justice. If I'm tired today, I go to my bed. So nobody should choose for me where I will go, because like somebody said, Baba wants justice, but I feel, my own personal opinion, it could be selective justice. But we want justice. It doesn't matter whose head that we roll. That is what justice is all about. And Mohbad will get justice because these boys, even in grave, they tortured him. What has he done? What has even Ediye, not to talk of a human being created by God. Please, Bralati, let's focus. I beg of you. Please, don't respond. Also, talk to your please. Thank you. Thank you very much, Lord. Love me more. Thank you. Her Majesty. Ẹ káàsán bọ́dá láti mo wà jà ẹ́ eléyìí tójú yín frank báyìí ẹ kọ́kọ́ mu tíì náà kẹfì yẹn kẹfì. Ojú mi ò tiẹ̀ fà ébi tí mo ti ń jó látàrọ̀. Ẹsẹ̀ ẹ rí ọ̀rọ̀ yẹn ẹ mẹ́nu kọ́ ń bẹ̀ kò sí kankan bẹ̀ ẹ jẹ́ ká lọ sí the next kinní. Ẹ wo show tí wọ́n ní Zomo ṣe pẹ̀lú Arifa yẹn jẹjọ ẹ play ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ti ní fídíò ẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ kí bàbá máa ṣe tiẹ̀. So as far pé àwa là ń dáwó kì í ṣe ní anybody kí n tọwọ́ bà kú wa pé kò sẹ́ni tó fẹ́ sọ fún mi ibi tí mo máa dáwó mi sí. So a support yẹ mu a support ẹ náà nìyẹn. Aláti ẹ mú ẹ kó lọkọ ẹ má rò rárá. So ẹni tí ò bá mọ̀ yín ló máa mú yín ṣeré. Ṣé o ṣe fẹ́ sọ di fracas ni? Ọ lè sọ lè di fracas ara filẹ̀. Bí Ọlọ́run tẹ̀ ṣe ra rẹ̀ sọkọ yín tó yẹn pé kí n bínú bí ti tẹ́lẹ̀ mọ́ òun náà la ṣe fẹ́ bẹ́ẹ̀ náà mo ní mi náà fẹ́ kí gbogbo ẹ̀ kó rí. Bí bàbá ṣe lé báyìí nísìnyí tẹ́ bá ní kẹ́bẹ̀ sí fi ṣe fracas mọ̀ pé àní sọ̀rọ̀ lórí justice mọ̀. Aláì tí bá fi ṣe fracas jẹ́ pé mo ti ṣe tán pẹ̀lú justice nìyẹn. Pẹ̀lú justice nìyẹn so ẹja filẹ̀. Ìgbà tí ṣe tán pẹ̀lú fracas ayé pé mi ò ṣe justice mọ́ nìyẹn. Because so bí mo wá mọ̀ gbà tẹ́lẹ̀ tẹ̀ wá dé kí gbogbo host máa ṣe show nísìn kó máa screen recording kó máa send ẹ lọ fún bàbá kó máa gbé pàtì kan fún bàbá kí bàbá máa gbọ́ pàtì yẹn kí bàbá má wàá mọ the main mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́njọ́ yẹn bàbá ò gbọ́ the full kíní ni láì pé bàbá gbọ́ the full distance ni bàbá ò ní máa sọ pé nìkan gbàgé ewédú àbí kò gbàgé ewédú ẹni àfi except ẹni tó fẹ́ máa ṣe show tó fẹ́ máa gba gift nìkan ló lè máa nínú ẹ̀ lè máa dùn. I still said it except ẹni tó bá fẹ́ gba gift tó wà after gift tó jẹ́ pé gift ló fi live life òun ló máa ní òun fẹ́ máa rí Yomi òun ò ní support Yomi nígbà tí Yomi. ìyẹn tó jà mo dẹ̀ wá wà surprise ẹni pé bàbá ní nọ́mbà yín
tí bàbá wa tẹ̀ gbọ́n nǹkan ó yẹ kí bàbá gan pè yín. Well, that is life. Bọ́dá láti. ilé mi kọ́ ni Mood bàbá for now. orin tó ṣe ní ilé mi ni wọ́n ti lọ sí. Bọ́dá láti. Má Ẹ má bínú mo wà bí iṣẹ́ ẹjọ́ ṣe lè gbà mí láyé kí n kò sáré sọ̀rọ̀. Ẹjọ́ sà ẹ ṣe gan ni sà. Number one ẹ̀ka ara ẹ̀ka sàn ṣàlàfíà lẹ́wà. Bọ́dá láti ẹ̀mọ̀ bẹ́ ṣe rẹ́rìn yẹn èmi gan kú sẹ́rìn ni ó fọ́ ni. Ẹ má jẹ́ kọ́ ọ̀rọ̀ ṣẹ́ rí àsìkò orin ò tí ì yá ẹja àṣìgbé yẹn sẹ́gbẹ̀. Ẹ má wọrí nǹkan tó máa fún wa ní bàbá orin ó máa make sense nísìn ẹ jẹ́ ká focus. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ṣé rí àwa Yorùbá problem tá a máa ń ní ni pé a máa ń rí òótọ́ ń gbà ní a máa fojú fò. Ṣé rí bọ́lá láti ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ 3 seconds video yìí sẹ̀ ó ju nǹkan tá a rò lọ ṣe wọ́n pé onílé náà sọ́njọ́ yẹn níjọ́sí. Ṣé rí mistake tá a ṣe bàtẹ́ ti sẹ́yìn ká ṣe public lawyer yẹn ló yẹ ká ti ṣe kínní ṣé ti yẹ yín tó gbogbo nǹkan tẹ̀ ń sọ ń gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ make sense nsìn pé public lawyer ló yẹ ká ti focus lé. Ṣé rí nǹkan táwa fẹ́ ó yàtọ̀ sí nǹkan tí àwọn alọ́ba family fẹ́ torí bẹ́ẹ̀ la ṣe ní problem ta ní yìí. Àwọn wọ́n fẹ́ selective justice àwa fẹ́ real justice. Ibi tí problem ṣe ti rí pé àlè kò sí bá ṣe fẹ́ pàdé ara wa àlè pàdé ara wa ní middle torí ọ̀tọ̀ nìkan tó ní kálukú fẹ́ kálá ti ní public lawyer wa nígbà yẹn ni àwa àti bàbá ṣe wa lọ òǹdọ̀dọ̀ lọ́ọ̀ ṣe gbé Yomi wá ṣé ti yé yín. Ṣé wá rí kò sí any problem ta ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí 3 seconds video yìí tó bẹ̀rẹ̀ ẹ̀yin náà tẹ́ bá jókòó kẹ́ wo nemesis nǹkan tí 3 seconds video ti dá sílẹ̀ ẹ máa ti mọ̀ pé ibi tó òótọ́ wà là darí sí òótọ́ yẹn làwọn ò fẹ́ torí nǹkan míì wà ní 3 seconds video yẹn tó máa tápa àwọn alọ́ba family torí bẹ́ẹ̀ la ṣe ní problem ta ní. Ká ní pé fídíò yẹn bó ṣe wà yẹn ká ní pé CY nìkan ló wà nínú ẹ̀ kò ní sí problem ta ní. bó ti ibi kan tó ń ṣẹlẹ̀ ń sìn tẹ́yìn náà bá jókòó kẹ́ analyse gbogbo ẹ̀ ọ̀rọ̀ 3 seconds video yẹn ó ti ń ta bá àwọn ibi tí bàbá ò fẹ́ kó dé ibi tí problem yẹn wà nìyẹn. So the next plan tó lè ṣe ni pé kó bẹ̀rẹ̀ sí máa tako gbogbo wa kó tako yín kó tako Yomi so that gbogbo wa are shut up so that video yẹn á wá parẹ́ ọ̀ ní sọ̀rọ̀ pa ẹ̀ mọ́. So now síta tí mo géèmù yẹn ẹ má jẹ́ ká bá wọn dá sí ọ̀rọ̀ music wọn tó bá wọn kọ́ gbé album jáde ẹgbẹ́ ká gbójú kúrò bẹ́ẹ̀ ká focus lórí bá ṣe máa ṣe 3 seconds video because bàdá láti tí Yomi bá ti yọwọ́ tẹ̀yìn náà ti yọwọ́ èmi ò dá sí mọ́ nìyẹn I move on nìyẹn. So ẹ jẹ́ ká ṣe focus títí wa sí ibẹ̀ yẹn kẹ́nìbọ̀dì má sọ pé káwọn fẹ́ wá parí ìjà pẹ̀lú bàbá kankan bàbá ò lè parí ìjà pẹ̀lú none of you guys torí nǹkan tẹ̀yìn ni ẹ̀yin disturb àṣírí ẹ̀yin tí ń tàṣírí àṣírí yẹn làwọn ò fẹ́. So ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì sọ pé káwọn máa parí ìjà fún torí kò lè ṣeé ṣe bàbá yẹn ti mọ ibi tó ń lọ àwọn náà dẹ̀ ti mọ ibi tá à ń lọ so a lè jọ pàdé ẹ kàn jẹ́ káwa focus lórí títí wa táwọn bá dẹ̀ ti ṣèkan táwọn fẹ́ ṣe tán ẹ dẹ̀ bá gbórin gidi jáde táwọn máa fi ṣe fàájì ó ti yẹ yín so ẹ máa bá ṣe yín lọ ọlọ́run àdẹ tó wà fún yín sùúrù ṣe ti gbọ́ God bless you. ẹ ṣe Àbíkẹ́ kí ni fídíò wà lọ́wọ́ mi máa play nsìn Àbíkẹ́ ṣe wà. Ẹ káàsán sir. Good afternoon everybody. Mr. Lati mo fẹ́ béèrè nǹkan kan ẹ jọ̀ọ́ ṣé mo lè play audio kan fún yín. Audio wo. Audio yẹn lórí èmi ò mọ̀ pé ó ti di ogun kéèyàn wá sí orí panel yẹn kéèyàn wá sọ̀rọ̀ because bẹ́ẹ̀mi ṣe wà yìí èmi ò kí ń báyàn jà mi dẹ̀ kí ń bú anybody the only submission tí mo make ìjọ yẹn ni torí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa nǹkan tí bàbá sọ so lórí panel config ní àná yẹn bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń bú mi mọ́ yín nìyẹn torí pé mo wá sọ̀rọ̀ lọ́dọ̀ yín so ṣé kí n play àbí kò need. kò ní ìdẹ́ má play ẹ̀ mọ́ ẹ ṣe sọ̀rọ̀ yín. alright okay kò sí problem nǹkan tí mo ṣe gòkè nìyẹn because èmi mi rò bóyá ó yẹ kán sọ justice Mohbad di fracas èmi ò rò bóyá ó nídi gbogbo nǹkan báyẹn because justice ni gbogbo wa jọ ń wá kò sí anybody inú wa tí wọ́n sanwó fún kó wá sọ̀rọ̀ fún Mohbad torí ìfẹ́ ta ní sí Mohbad ni gbogbo wa ṣe jáde
ta la fẹ́ justice fún Mohbad kì í ṣe justice fún bàbá Mohbad. So èmi ò wá mọ bó ṣe di ogun pé èèyàn sọ̀rọ̀ lórí panel yín débi pé wọ́n bú mi lórí ọ̀dọ̀ kan fi wọ́n pè yín ní ògùnfè, but no problem. Ẹ yẹ kí n mi fẹ́ sọ̀rọ̀ jù gbàtẹ́ ti ní pé kò need, ẹ yẹ kí n dọ̀ra mute. Royal, ẹ má bínú ni màá sọ fún yín ní ọ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ẹ ti ọ̀rọ̀ sáà ní kò ṣe ń ṣẹlẹ̀ a lè ṣe ká má rí irú ẹ̀. bọ̀dálà ti yẹ ká sọ bó wà lókè ẹ̀ tí ì pè mí o. inú ó yá ẹ sọ̀rọ̀. ẹ káàsán. ẹ káàsán. ẹ kú iṣẹ́ ẹ káàsán gbogbo ilé. bọ̀dálà tí o kò máa bẹ̀ yín náà ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ ṣe máa ṣe ṣó ti yẹ yín orí pílátífọ̀mù yìí kò sẹ́ni tó máa sọ pé òun wá síbẹ̀ tí ò kì í rẹ́rìn padà lọlé gbogbo oore tó ti tẹ́tí ṣe fún àwọn èèyàn ní Nàìjíríà tá a wà yìí ló ń lọ bí ló ń lọ yìí. So bọ̀dálà tí ẹ jọ̀ọ́ mo kàn máa bẹ̀ yín ni ẹ má play music yẹn mọ́ torí mo ti mọ̀ yín láti gba ayé àǹtí mi. Ẹ ṣe orin fún àǹtí mi kó gbá wọlé ẹ̀yà tàǹtí mi wá dọ̀rẹ́ padà ni ìyẹn ìyá wa ní Dublin. Ó dàbí pé bàbá ò mọ̀ yín tó máa ń sọ pé olórin ẹ̀yin number one ṣé orin tí bàbá ń kọ wọ̀nyí mi lè rà orin tí bàbá ń kọ èmi ò lè ra orin tí bàbá ń kọ ṣé ẹ fẹ́ forin bàbá àti tẹ̀yìn wéra yín ni èmi kò máa bẹ̀ yín ni mo kò máa bẹ̀ yín ni mo máa bẹ̀ yín ni bàdálà tí ẹ má play orin yẹn mọ́ ṣé mo bẹ́ ṣe wà yìí sìn ẹ mọ̀ pé àwọn ajá àwọn wèrè àtàwọn asín gbogbo non short yẹ wọ́n fẹ́ wo reaction yín wọ́n fẹ́ wo bẹ́ẹ̀ wò yìí tì yín ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n kankan ṣó ti yé yín ẹ má ka bàbá wọ́n fẹ́ wo bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n fẹ́ wo reaction yín ni distraction àwọn olórin tí bàbá kọ síta yìí mo ti jó reaction ṣe mọ̀ àti yí pé ká pé bàbá ti mọ̀ yín ká ní pé bàbá mọ̀ yín àwọn tó support bàbá mi rò bí ó mọ̀ yín ìkan nú wọn mo lè rò bí ó mọ̀ yín ìkan péré ni mo rò bí ó mọ̀ yín nú wọn ìkan àti ìkan tó wà ní Dublin bẹ́ẹ̀ yẹn àwọn mi méjì ni mo mọ̀ pé wọ́n mọ̀ yín dáadáa bàbá fẹ́ sọ kí ó fẹ́ sọ ikú ọmọ wọn di fracas tí ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá ò mà ní lè dúró bàbá ò mọ̀ yín níṣẹ́ mọ̀ kọ́kàn máa wòyàn lórefe bàbá ò mọ̀ yín ṣé oní bàbá dùn ní mísíkì tẹ́ ṣe fún ní kò tà bàbá mísíkì tí bàbá ṣe ní ò tà ṣé ẹ ká ní bàbá sórin ni orin fracas ni bàbá ń ṣe yìí ṣó ti yẹ yín bàbá bọ́dọ̀ ẹ jọ ṣé mọ̀ pé ṣé rí bàbá bó ṣe wà yẹn bàbá bó ṣe wà yẹn àwọn tó ń ti bàbá àwọn ló yẹ ká máa bẹ̀ torí bí bàbá ṣe ń sọ̀rọ̀ ń ṣe ẹ bá gbọ́n kan tí bàbá sọ o ó ní kẹ́ ẹ sọ̀rọ̀ orin tọkọ yẹ mo mú pọ́ǹtì kan dùn ún bẹ̀ ó ní kẹ́ ẹ sọ ọ̀rọ̀ díẹ̀ kẹ́ mẹ́nu kúrò ń bẹ̀ so bàbá ti rí pé ibi tí Yomi ń lọ yẹn pé ó ti fẹ́ tú àṣírí ṣó ti yẹ yín bàbá mọ̀ nǹkan tó ń ṣe ó ti mọ̀ pé ibi tí Yomi ń lọ yẹn pé ó máa ta bá gbogbo ara ilé ó máa ta bára àta and Yomi dẹ̀kẹ̀rẹ̀ kò ṣe selective justice anywhere tí justice Mohbad tó bá ti wà là ń wá àwọn òjé ṣe justice fún bàbá Mohbad tó wà ní kómà là ń ṣe justice fún bọ́dọ́là tí mo lè fẹ́ sọ kíní kan fún yín o wọ́n ní tí èèyàn bá tí ì lówó èèyàn máa ń gbé ìwọ níwà wò ni bàbá tó pé bàbá tí ò lè wò kè ìgbà tó ń ṣe interview fún ẹ lówó the first time gbàtí Mohbad ṣaláìsí ẹ lówó ojú bàbá kẹ wojú ẹ sísìn bàbá ti wá rówó ń sìn ó wá sọ ìpàkọ́ sí àwọn tó ń help ẹ mo mọ iye owó tá a dá lórí platform yìí tẹ́sán lè sí bàbá náà kò yẹ kí bàbá kó wá di ajá kó máa sọ pé òun fẹ́ bu olóore yín òun fẹ́ bu yín jẹ torí olóore bàbá lè jẹ́ olóore bàbá lè jẹ́ náà tó máa sọ pé justice ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ justice fún Mohbad mo dẹ̀ mọ́ rántí ìgbà tẹ́ ṣe fún Timothy náà ṣé ti rí bọ̀dálà tí ẹ má padà o ẹ má yẹ kó ní bàbá ariwo jà lélẹ̀ ẹ má domi agbada nù ẹwọ òkùnkùn òjò lélẹ̀ ẹ má dàgbò tó wà ní agbada yín nù ṣó ti yín bọ̀dálà tí bàbá tẹ́ pé ọmọ ẹ̀ sọ pé òun dìzónù ọmọ ẹ̀ wá sí public àdúrà ó lóun dìzónù bàbá Yomi ló jẹ́ kí bàbá rẹ ọmọ for 2 years na bàbá ò rí àdúrà bọ́ta olóhùn dìzónù ẹ̀ blessed kẹ̀lé kò support ẹ̀ ṣé bàbá yìí jábọ́ látọ̀run ṣé kò ní family kò lẹ́bí ni àwọn ẹbí ò ṣe support ẹ̀ àtẹ̀ sọ pé bàbá ìyá abiagba ìyá abọ́sẹ̀dé alámàlà ṣe bí àbúrò ẹ̀ ṣàṣì ń support ẹ̀ lẹ́yẹ̀kọ̀ kó ṣì ń wálẹ̀kọ̀ kó ṣì ń jáde ẹbí bàbá Mohbad wo lẹ rí ẹ kẹ́ ti mọ̀ pé bàbá Mohbad àwọn ẹbí ẹ̀ wọ́n ti filẹ̀ pẹ̀lú ìwà ẹ̀ ṣe bí ìwà náà là ń rí ìwọ ẹ̀ là ń rí náà bàbá tọmọ ẹ̀kún ṣe kò lẹ́bí ni. ó ti tó ẹ̀yin náà sọ ká máa sọ̀rọ̀ sí tá bá fẹ́ sọ̀rọ̀ àdákẹ́ ẹni ká máa sọ̀rọ̀ so bàbá yìí kó jọ kó máa sọ kú bàbá yìí kó máa sọ kú ọmọ ẹ̀ di fracas so fẹ́ máa fi kọ́ ọmọ ẹ̀ lókìkí ni ọmọ wà ní mọ́ọ̀gì bàbá ń kọrin kiri kí ni bàbá ń kọ kiri náà torí Ọlọ́run. ẹ ṣe gan. ẹ jọ bọ́dọ̀ láti ẹ jọ mo fọlọ́run bẹ̀ yẹn ẹ wo ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbalẹ́sà gbójú ń bẹ̀
tẹ́ bá ti ń kọrin yẹn tẹ́ ń play orin yẹn á rí pọ́ńtà yín lára ni ẹ má ṣe wẹ́ni pé ó kò kàn yín náà ẹ má fún relevant at all ẹ fi wọ́n lẹ̀ jàre ẹ jẹ́ ká focus justice for Mohbad ẹ jẹ́ ká support Yomi ẹ jọ bọ̀dá láti sinẹ́ ẹ wò tẹ́ bá ti support Yomi ojú òní tì yín o ẹni kí ni torí gbogbo wọn sìn àwọn máa retí pé àṣírí máa tó tú pé àní débi tá à ń lọ a má débi tá à ń lọ lọ́lọ́pàá Mohbad máa gba justice gbogbo wa ni ká support Yomi ṣe gbọ́ sà so nǹkan tí mo máa sọ for náà ni ẹ jẹ́ ká support for Yomi lágbára Ọlọ́run Mohbad máa rí justice ẹ ṣe gan ni sà any lovely day bye. béèrè ni olórí ẹbí béèrè ni ò ní. ẹbí máa jó lọ. ẹ ti gbọ́ orin wa. orin yẹn tó ń sọ pé kẹ́ máa play yẹn mi ò mọ reason tó ṣe ní kẹ́ máa play ẹ̀ o orin yẹn a ní láti jó sí sókè ṣe rí ẹ̀kọ́ àìsàn concerned èèyàn kọ́ ni láti máa rẹ́rìn ni but one thing tèmi kàn fẹ́ encourage àwọn èèyàn lélẹ̀ ṣe rí justice tí family ń wá wọ́n ti ń gẹ̀ẹ́tì ẹ̀ díẹ̀díẹ̀ ọ̀kan tèmi kàn fẹ́ encourage àwọn èèyàn ni pé let us protect our mental health ṣe rí ó ṣe pàtàkì gan-an àwọn Yorùbá tó sọ̀rọ̀ tí bàbá náà dẹ̀ ti sọ̀rọ̀ bá mi nà ọmọ mi òde náà lọ́mọ ìyẹn ni kẹjẹ́ ká tẹ̀lé o protect your mental health. But I need to protect my mental health. ó ṣe kókó gan ó ṣe kókó gan ẹ protect mental health yín and then àǹtí tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wọ́n ń bú àwọn ní platform kan Sherry, the best way you can go about this thing is stop going there. Even when you pass by and you hear your name, and just pay them no mind. But one thing I want to say is, let us save your tears and your laughter. Save it because you will need it when the time comes. Save your tears and your laughter because you will need it when the time comes. Let's protect our mental health. Sherry, only enjoy it while it lasts. Enjoy it while it lasts. If you want to dance, dance. Let us enjoy it while it lasts. But please protect your emotional and your mental health and save your tears and your laughter for when you will need it. Because it will get to a time. Those two things will be needed in this case. That's my submission. Olori Abi, carry go. Julius, you saw the good dinner. Mr. Latisne. Olórí ẹbí mo rò pé ẹ fẹ́ pè mí ni. No, ibi ló kàn wọ́n ẹjọ́. Olórí ẹbí tiwa. Báwo ni? Mo káwọ́ méjì ṣe yọ fẹ́ yọ kan. Mommy P renew, good morning ma. Everybody in the panelist, good morning everybody ma. You've said it all. Bọ́lá ṣe kẹ́ play ká máa jó ni. Kí ni reason ká máa fi play orin yẹn? Èmi sì gbọ́ láti alẹ́ àná. Èmi sì gbọ́ gbà tó ń gbọ́ tó ń sọ tó ń gbójú sókè báyìí èmi náà ti kọ́kọ́ jó sí. Òun ló jẹ́ kí n tètè wá láàárọ̀ yìí tó jẹ́ kí n wá láàárọ̀. Ṣé mo pa àná nígbà tí mo tẹ́ gbé mi sókè ẹ rí pé mo kàn kí ni I kept quiet ẹ rí pé mi ì sọ̀rọ̀. Bọ́lá ti ṣe ọ̀rọ̀ mi mo sì máa sọ. Ṣé mo bí yín mo ní kí ni ìpínlẹ̀ òun ló ń jẹyọ yìí o. Mo sọ mo ní ìpínlẹ̀ Mohbad òun ló ń jẹyọ yìí òun láwà lórí ẹ̀ yìí o. Ǹjẹ́ èyí náà ti rí ń sìn? Tí èèyàn ò bá sì ní owó a kì í mọ ìwà èèyàn. Ṣé guess mi? A kì í mọ ìwà èèyàn. But it's very unfortunate. Irú ilé tí Mohbad ti jáde, irú ẹbí tó ti jáde. Mi ti ẹ̀ ní much àti sọ. Mo wo program Arifalana àti Zomo àti Mama Debunking. Lifestyle, yes. In fact, mi ìgbà tí ẹ̀ṣẹ̀ wá sọ wípé ó ti wà lọ́wọ́ yín. That is the reason ló yẹ kí n tètè wá sókè pé kí n wá sọ fún yín láàárọ̀ yìí. Ẹ lọ gbọ́, bàbá yẹn Zomo yẹn sọ̀rọ̀ kan ó ní pé òun ní fídíò kan tó jẹ́ 2 minutes bí i 35 seconds tó lòun ní ìdání. Ẹ máa gbọ́ program yẹn sìn. Ṣé rí ọ̀rọ̀ yìí? Bàbá ti mọ̀ wípé tí àṣírí 3 seconds video yẹn ti gbọ́ wọ́n ní 10 minutes ní 3 seconds video yẹn 10 minutes tí 3 seconds tó kọ̀ ọ̀sẹ̀ tó ń gbé jáde yẹn. Ṣé mọ̀ tí ẹ rí 10 minutes yẹn bá lè jáde? Ilé alọ́ba ò ní sinmi. In fact táṣírí yẹn bá tún tán á fọ́ nì. Bọ̀ bàbá ti mọ̀. Òun ló ṣe ń gba iwájú tó ń gbẹ̀yìn torí kò fẹ́ kó ta bá àdúrà kò dẹ̀ fẹ́ kó ta bá blessing àwọn ọmọ ẹ̀. Nǹkan tí bàbá ń protect lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀.
ẹ jọ̀ọ́ ṣe rí 3 seconds tí àwọn arífà yẹn mo fẹ́ ká analyze ẹ Wa jọ̀ọ́. alaikum salam wa rahmatullahi wa barakatuh. All right, ẹ ṣé gan. Julius. Mr. Latisne. Ẹ bá a ṣe ní ṣókí. Ẹ káàsán sá, èmi tiẹ̀ fẹ́ kí yín nìjà rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ pàtẹ́wọ́ fún mi. Ṣé ẹ rí pé torí pé ẹ jẹ́ ni tó ní sùúrù nígbà tí ọ̀rọ̀ yẹn yí lọ tó yí bọ̀ tẹ́ẹ̀dẹ̀ jà tẹ́ẹ̀dẹ̀ dó lórí ọwọ́ yín ẹ wò kùdùsì fún yín. Ṣé ẹ rí fún ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tó dúró bí Mr. Lati nígbà tí wọ́n pariwo gèwédú tẹ́ mú wọn kúrò ní gèwédú tẹ́ ń fún wọn lẹ́bùn ńláńlá ẹ̀yin náà kùdùsì fún yín. Tẹ́ wá rí Mr. Lati ọ̀nà kan tó kù báyìí tí mo lè bẹ̀yìn sí because Mr. Yomi now all eyes is on him. Àwọn kan dẹ̀ ń wá ìṣubú yẹn pé a máa wo bí tó máa já sí ara wọn fẹ́ balẹ̀ ná gbogbo owó yẹn gbà tí wọ́n bá rí nǹkan kan. Now mo rí i pé ẹ súnmọ́ Mr. Yomi náà dáadáa. Ó tún kù mi ìmọ̀ tí woman yẹn náà sí supreme or whatever. Àwọn tẹ̀sàmọ̀ tó jẹ́ pé àwọn dì pẹ̀lú justice yẹn àti Mr. Yomi náà ẹ jọ̀ọ́ ẹ máa mọ bó ṣe ń lọ dáadáa ẹ jẹ́ kí intimate kinní wà láàrin yín kẹjọ máa sọ àwọn àsọyípọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan so Mr. Yomi á máa gbé yín dé àwọn area kan kó tó di pé àwa gan máa mọ̀ láwa tá jẹ́ public so ibi tó bá yẹ kẹ́yìn gan ti máa sọ pé Yomi àbí ká ṣe bẹ́ẹ̀ bí mi ṣe rò ó ni o so gbogbo àwọn tó ń dúró tán retí pé wọ́n sì ganu síbẹ̀ pé òkè gbà tó bá yá tó bá jábọ́ sí ara gbogbo wọn máa wálẹ̀ so ṣe irú àárín yẹn ẹ ti block ẹ so jẹ́ tẹ́bi kan fẹ́ fi kún this time around because àwọn kan dúró wọ́n ti ẹ̀ ń retí ná pé a máa wo tó máa ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ irú àwọn láfíìsì ẹ má jẹ́ kó wáyé. Èyí tí ẹ ń sọ níbi tí Yomi bá dé tí Yomi bá náà ò ṣe mo ti try already ó tiẹ̀ ti try. ẹ jẹ́ bá wa power tap ẹ bá wa power tap ẹ jọ̀ọ́ ẹ power tap ẹ jọ̀ọ́. Ẹ bá wa close mọ́ gbogbo tí Yomi bá ń rí gbogbo ẹ̀kọ́ a lè má gbọ́ gbogbo ẹ̀ tán bí báyìí bọ̀ ẹ make sure pé ibi táyìn náà bá ti lè advice ẹ̀ pé Yomi ibi báyìí tó bá rí báyìí àwọn èèyàn mọ̀ lè fẹ́ yẹ̀yẹ́ wa ẹ jọ̀ọ́ irú àwọn kan báyẹn náà mo like Mr. Yomi náà ọwọ́ tó dé ó ti dọ́ta mọ̀ tẹ́lẹ̀ ló máa ń lọ ká ṣe nísìnyí gan ti dọ́ta mọ́ ó dẹ̀ ti mọ̀ bó ṣe ń lọ so tí mo ní kí n fi kún nìyẹn gẹ́gẹ́ bí àgbàlagbà sí. Àrídùnnú I love Allah. Ẹ jẹ́ kí a lè. Bàbá mi ẹ káàsán ẹ káàárọ̀ mọ́mí bírì ni ò gbogbo ilé mo kí gbogbo wa o adẹ̀kú akú ìta torí mú jáde nìyẹn náà dáa ẹ wò ẹ pílé orin káwa ganu sí o ṣe làwa kún ganu kiri ẹ pílé orin ká ganu sí wọ́n ṣe àdúpẹ́ àmọ́ lóore. Kí ni bírì ni ṣe ti gbọ́ kí ni ọmọ yìí Zomo yẹn interview Zomo. Mo rí òun àti Arifa lifestyle àti Zomo. Yeah, mo rí lánàá. I don't need to say anything. I just want to. Dude, now Sapa years I've been saying that even nǹkan tèmi tó lè believe Zomo yìí. Ẹ jẹ́ kí ló dé tóun náà lè show face. Because analysis tí Nelly Molly ṣe ń bì báyìí tó gbé pictures síra wọn ẹ rántí kí ló tóun náà lè show face yẹ bí àwọn méjì. Yes. Bàbá tí Arifa sọ fún lánàá wípé kó jọ wípé kó show face ẹ̀ ó níbi tó wà ó lòun lè show face ẹ̀. Ó lòun wà bí kan fún òun yìí. Arifa ask ẹ̀ pé kó show face ẹ̀ lánàá náà ó ní bọ̀ no ó ní pé ibi tó wà ó lòun lè show face ẹ̀. Ẹ̀ṣẹ̀ rí gbogbo kídì ó gba sùúrù ó sì máa show face ẹ̀ nǹkan tá a jẹ́ kó show face ẹ̀ á padà show face ẹ̀ náà. Because because Nelly Molly ó ṣe analysis ó gbé fọ́tò yẹn ìgbà burial ó gbé sí ìgbà tí wọ́n pe Zomo ẹ ti rántí. Bọ́lá sí he denied it ó lòun ò sí níbi burial he denied it yes ó lòun ò sí níbẹ̀. Ẹ yá gbọ́. Tell them now. I don't need to say anything. I just want to. Dude, now Sapa years I've been saying it that even in his burial I was not there. I want to bring somebody up. No, thank you. God bless you. So because wait, just chill. I want to bring somebody up too. I wish to bring somebody up. But the people were saying that you were there at the burial and you make the video saying that you were there at the burial. Yes, and people have been saying this for a very and I said I was never in the new house. I don't know the location.
Even when he died, even when he died, I heard it online. Even people came to, if you can remember that I don't have Instagram anymore. Because Instagram no anymore. You only phone around who message me every 2023. Come back to the house, bro. Definitely is what is missing me. Quick question. Yeah. You were mentioned on an interview saying that the 3 seconds video. You know, say a guy interview will bring all these things come up. Yeah, no. Say it was Zomo. Why did you not? God. Why did you not counter that talk, bro? Why? What's going on? I don't come to life myself. You understand? I don't call my name like that. Wait now. No, I dare anybody for this to say, lifestyle a bad person. God. See the hear me lifestyle. So I know they come live myself. I'm being on quick me for me. Wait. No be say I know they come live. I come live, but no be say I host myself. If they invite me to some platform, I go there and defend myself. You understand? So now so it be. You understand? Because number one thing, even Bible is onity wo ba ni dale bi kan ni okan. Ìsinmi ológun ni wo ma ni. You understand? Me, I don't get it. If any to ba jẹ gbi, òun ló ma ṣe kíni, òun ló ma kú gbi. Okay, cool. You know one thing about this thing, we say this is not the court of law. I am not even trying to interrogate you or anything. My own, we say when I hear about the seconds video, I had to call you and I had to put it out here that, bro, not like this it be for here. Say people they talk say you did the burial, and I don't know how the burial is connected, but I just want to let you know that I did be you. Say you did here. You understand? Because you wait, I want to ask you one question now. Like, since when you don't know me with Mo, when you don't know me with Mo, since when you don't know me with Mo, which day ever leaves maybe he tell you say this boy you or he talk bad, even you go talk English. Last time I heard this Mo with you. Honestly. You understand, like jokes, we like everybody we when we do Osakpa, me was never because that girl, she see everybody we just they think say maybe she come here, she come TV, come they talk say Zomo was there, Zomo. Yes, me they come call her out herself. They should ask her when did Zomo leave? Because she said it was me and her, and I think we went for featuring at Paso's place. So when we were coming back, Mo was the one Mo drove, and which another person was the one supposed to drive, but Mo drove. So I got home very fast. You understand? So we got home very fast. We got home very quick. Where are they their house ni abi school? Where are they? Because this story. No, one school now. No, that's 2020. That's 2022.